Olúwo ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Ó ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Ọba kan bí ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde. Odùduwà Ọ̀rànmíyàn Lágelú Lísàbí agbòǹgbò àkàlà Àfọ̀njá o tẹlútọ́ tẹ̀lú ìwúdó ẹ dìde àbí kólóńgìní ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀ ó yẹ kí baálé ilé ọ̀tá jí dandan. Ẹ wò ó kì í ṣe gbogbo arajá ló lè gbarú ẹ̀ kéegun wọlé kájá ọmọ gbó láéláé gbogbo arajá kọ́ ló lè gbarú ẹ̀. ńgbà odidi ọba ìlú bá ń dojú egbò délẹ̀ ọba Abdulrasheed Àkànbí lọ́kàn Yorùbá lábùkù Olúwo of Ìwó land lọ́sọ̀ra rẹ̀ dẹ́míà òjijì ṣé Ìwó olódò ọba òtún ní ìdìwó gèrè álímẹ̀ ayé mọ̀ dojú keje o àwa mẹni tó yẹ káyàn sórí àpèrè ọba mọ́ ńbo làwọn afọbajẹ Ìwó wà gan ó yẹ ká béèrè pé ṣé ifá lọ́yàn ọba Abdulrasheed lọ́ba ní àbówó ṣé kìí ṣe wáìnì lọ́ba mu nílòfè ṣé wọ́n ka ìwọ̀ tí ń bẹ nípò ọba ṣá ṣé wọ́n ṣàlàyé àṣà àtìṣe Yorùbá fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣé wọ́n rí ìwà àtìṣe tiẹ̀ gan tẹ́lẹ̀ kí ló dé tó jẹ́ wípé ẹni tó yẹ kó máa gbé àṣà lárugẹ ní tó kó àṣà méròkó ọ̀wù èyí ga jù awasile torí pé wọ́n ní ká má sọ̀rọ̀ kéwúrẹ́ ò sì máa dọ́sùjẹ lọ́wọ́ ẹni Olúwo lọ́sọ̀kò sórí òrìlé tó fẹ́ gbọ́ tẹnu onílé ọba Abdulrasheed Àkànbí ló fi wàǹwàrà mórógùn tó fẹ́ dákòkò ọ̀kàlù ọ̀njayé ọba alájẹsùn sára ṣebí Yorùbá ní sàmárì kì í gun gbá ẹni ọmọ ayé jẹ kan yìí gàgbọ́n bíi tọba Àkànbí kọ́ o ọba tí ń wọ súùtù tí tó ń de Panama lórí àpèrè ó sì tó ń mú ìrùkẹ̀rẹ̀ tí a lọ́wọ́ ó tó fi ọ̀pá àṣẹ sí i ọba tí ń ya fọ́tò tí ń ya fídíò nínú ṣíìpù lórí omi tí ó jẹ́ kí social media ó gbádùn bàbá wa ò ní rìṣà sẹ́mọ̀ wò wá níran ni àrólé Oòduà His Imperial Majesty ọba Adéyẹyẹ ní Tògúnwùsì Ọ̀jájá kejì ṣé tí tẹlú fi lélẹ̀ làkànbí ń ṣe wọ̀nyí bàbá wa Adéyẹmí Lámídì ikú bàbá yèyé ọmọ ikú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ ikú tí ń fọ ǹtárùn ọ̀gbọ̀dọ̀gbìn Ọláyíwọlá Aláàfin Ọ̀yọ́ mo níṣẹ́ ìlànà tí Ọ̀rànmíyàn bàbá wa fi lélẹ̀ làkànbí Olúwo ń tọ̀ yìí ó ní ká má pe òun lọ́ba mọ́ ẹ̀mí àní ká má pe òun ìlú ọ̀mọ̀ gbọ́dọ̀ torí ẹ̀yin àgbà bàjẹ́ Ṣàngó ọ̀rẹ́ ni remú òòṣà oko òmúwèrè Yorùbá ti ṣẹ́gun náí àti sọ fìlọ̀kàn àbọ̀nà náí àrí náí fìlọ̀kàn àbọ̀ ló sì ti sọnù yìí ta laláwo tó dífá ọba gan àtọ̀sán àtòru igi tó gbakọ kìí sùn Ààrẹ Ọ̀nà Kakanfò ń dé ńlẹ̀ wáyé ogun yá Olóyè Gani Adams Balógun Ààrẹ Ọ̀nà Kakanfò kìí gbélé ọ̀yá lójú ogun Fúlàní ni méjèèjì tẹ́lẹ̀ rí ogun Fúlàní darandaran lèmi fẹ́ pè ó sí tẹ́lẹ̀ ṣùgbọ́n ogun Fúlàní tó gà lọ́rin ti fẹ́ gbà wó mọ́ wa lọ́wọ́ ńgbọ́ ọba Yorùbá bá ń wé láwàní àbí ṣe ká mọ́wọ́ lẹ́rán ká máa wòran ni ojú àmọ́ ẹ̀rọ tí yóò sì dá lójú ẹsẹ̀ ọ̀hù tó máa dá sílẹ̀ ló lè má tètè lọ ọ̀gẹ̀nìtìn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ àgbàrá ojú ọ̀nà ẹ̀rọ fọ̀pìnsìn àbàtà ilẹ̀ẹ́lẹ̀ èmi nínú oko tàtà tó torí igi ńbẹ̀rẹ̀ ogun nìyí bíi tàfànjẹ́ inú dòjúyọ̀ kòrún ní àsìkò ọ̀hún tó fi wá dòyì ká ni àwọn èèyàn wo ní ń bá ọba Olúwo gbìmọ̀ràn gan ṣé wọn kì í ṣe irú ìróǹborùn irú aṣọ oko ntilé ṣé wọn kì í ṣe kan ògbé kan aṣọ ilé aláró ṣé wọn kì í ṣe kan ògbé kan eégún òlé lábala ṣé ìmọ̀ràn tó lè ṣe é láǹfààní ni wọ́n ń fún ṣé wọn kì í ṣe bọ́bàjẹ́ àtúká ṣé kì í sàrí ìgbọ́dọ̀ wí ni baálé ilé sùsápẹ́ bóyá ká sì lọ rèé yí ọpọlọ kábíyèsí wò àbí ọba Àkànbí ọ̀la lámọ̀ràn gidi ni kò nílò àwọn àgbà lásán àwọn àgbà tó ní ọpọlọ ìrírí ayé àtìmọ̀ tó kún ṣọ́ṣọ́ àwọn àgbà tí kì í fi òtítọ́ ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ni kì í sàwọn tí ọkàn máa ń sun ọba rìn bí eṣinṣin lórí ìgbọ̀nsẹ̀ ògèdè agbádá gẹríyẹ bí àlùbọ́sà tó jẹ́ pé àkókò orí lásán ni wọ́n ń gbé kiri àbí ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n tó bá jẹ́ pé agọ̀ ló bá dàgbà ńkọ́ ń tẹ èèyàn bá níkọ́ ni yóò fi tọrẹ ni ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Olúwo ẹ tètè kìlọ̀ fún àwa ṣẹ̀ṣẹ̀ ń gbà àṣà àti ṣe Yorùbá jọ padà ní a sì ní gba ẹnì kankan láàyè bí ti wù kírú ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ́ láti tún fún ìwọ̀nba tá a ti ń gbàjọ ká tàbí láti tún po àṣà wa mẹ́rùkù His Emir Majesty Abdulrasheed Àkànbí Olúwo ti wò ó bọ́ ọba fẹ́ jẹ emir máa lọ sókè ọ̀yà ó kúkú ju àwọn ará abẹ bọ́ ọba fẹ́ ṣe fàájì tẹ́bi sùtù ń pa ọ́ dẹ́n kò lórí àpèrè ọba káyẹn ẹlòmíì tó dáa jù ọ́ lọ síbẹ̀
àìmọye ọlọ́gbọ́n olóye onílàákàyè olówó ọlọ́rọ̀ tí wọ́n fẹ́ràn àṣà Yorùbá ní Ìwó Olódò ọba ọmọ Tẹ́nígbọlá ẹni ọba kà lẹ́nu òrò ntọ́ bá wù mí mo lè ṣe láàfin mi kì í sọ̀rọ̀ tiwa o ojú mi mọ̀ rí nǹkan fà etí mi gbọ́ nǹkan lọ́jọ́ sátidé ọjọ́ 21 oṣù kẹta ọdún 2018 wọ́n ní Olúwo of Ìwó làgbọ́dọ̀ pò ń lọ́ba mọ́ wọ́n ní kí n la tó kí wàá lọ́ fẹ́ ká mọ̀ pò ń go wọ́n ní emir ni kódà Sheikh Yakub Abdulbaji Muhammed lówó níláwà ní bàbá tútù gẹ́gẹ́ bí wàsírí àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá kódà kábíyèsí sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga ó ní látòní lọ emir of Ìwó land ni ẹ máa pè mẹ́ torí pé òun fẹ́ wo àwòkọ́ṣe àwọn emir tó wà lókè ọya ni gẹ́gẹ́ bí ànìkan pèrò tí sọkọ ìyá ẹ̀ ó ní ní èrò tòun àwọn ọba tó wà lókè ọya wọn a máa ṣe dáadáa ju àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá lọ ṣe é rí i pé a ti ṣe ọba yẹn ó tẹ̀síwájú ó ní àwọn ọba ilẹ̀ Yorùbá kún fún rìkíṣí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìlara ọ̀tẹ̀ pẹ̀lú ọ̀tá ṣíṣe ó ní mo ti pinnu láti mú orúkọ oyè emir látòní lọ kí n fi ju àwọn ọba tó wà lókè ọya ni ìdí ni pé àwọn kì í ṣe lára gẹ́gẹ́ bí àwọn ọba ilẹ̀ Yorùbá ta ló sọ fọ́ba Àkànbí pé wọn kì í ṣe lára ṣé ìbò aláwọ̀ funfun gan kì í ṣe lára ni ó ní ǹjẹ́ kò ní yà yín lẹ́nu pé láti bí ọdún méjì sẹ́yìn kò sípàdé lọ́balọ́ba nítorí ọ̀tẹ̀ àti lára ṣíṣe kò sí ní tó burú bí mo bá sọ ara mi di emir o èmi sì ní emir fún gbogbo ilẹ̀ Yorùbá délé dókodódò ẹni ọba mojú ọba ẹ wí fún un báwo sọ pé kí Gàmbàrí ọmọ sùn rárá bí ọba ti kìràn bàbá tí a kò ní sí ọ̀nà àárín kíákíá làwọn ẹgbẹ́ ìmáàmù àtàfà nílẹ̀ Yorùbá Ẹdó àtìpínlẹ̀ Delta ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún kábíyèsí pé kò sí tó burú jù bí èèyàn bá jẹ́ wàsírí ààrẹ wọn sọ̀rọ̀ èyí ò Sheikh Jamiu Kéwúlérè Bello ó ní kábíyèsí ẹ jẹ́ kó mọ ní Ìwó nìkan o kẹ́ ẹ má gbédé gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ọba Abdulrasheed Àkànbí tún sọ̀rọ̀ ó níṣẹ́ rí oyè wàsírí ilẹ̀ Yorùbá tí mo jẹ yóò jẹ́ ìpolongo àtìgbélárugẹ ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn àti àṣà fún àwọn èèyàn Ìwó délé dóko ṣe rí i pé this is Àfọ̀njá the second ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá wò wá níran ẹ̀ ní sinmi ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá dákẹ́ àníjẹ́kẹ́ gbádùn ìdí ni pé ó ti pè yín níjà ó ti fi ọwọ́ gún Yorùbá lójú ó ní oyè wàsírí kì í ṣe láti òkè ọya bí kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run ó ní kò sí tó burú níbẹ̀ tí ń bá jẹ wàsírí ìdí ni wípé Yorùbá ti gbàgbé ìtàn ó ní wọ́n ti sọ ìtàn nù tipẹ́ ẹnikẹ́ni tó bá ń bu ẹnu àtẹ́lu òun onítọ̀hún ọmọ ìtàn ilẹ̀ Yorùbá nìyẹn ẹ bá ń wí fọ́ba Àkànbí pé ó ti rúgi oyin ó kẹsẹ̀ bá gèèyàn èrùn ó ti kẹran àṣàmégùn ó láwọn bàbá tí wọ́n mọ̀ tán nǹkan mọ̀ ṣe o ó lajú mọ̀ ń pa Yorùbá lára o ẹ̀yin afọbajẹ́ ń bu ẹwà rí àgbàlagbà tó bá ti rí di rìkísí ahoro irọ́ nírú wọn ń kọ́jọ ìyẹn ni pé kò sí tó wó ṣe ti àbí ìyẹn ni pé kò sí àṣà fún Yorùbá mọ́ ẹkún gbọ̀n mí ìyẹn ni pé ìtàn Yorùbá ti parun ìjà àti fi pọ̀ lókì báyìí èmi kọ́ ní ń bú ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá ní kẹ̀lẹ́bùkù ẹni ọba sì farajọ́ ọ̀gbọ́n ó ti bú baba ńlá baba tiẹ̀ náà mọ̀ ọba Ìwó ti ń já yẹn o ẹ̀yà pé owó ogun rìndọ̀rìndọ̀ sí tòsí ìsà òkété ní dẹ̀ ejò lọ́tọwọ́ bọ̀ lẹ́nu inú ayanran ló ti kú òbọ̀ sínú iná eégún ńlẹ̀ ṣe ló ṣe kò ń gẹ orò lọ́nà takúté èkúté tọ́dẹ ẹfọ̀n ló mú nítorí ká má bàa fi oríru ẹrù la ṣe fi owó ra ẹrú nítorí kíṣu ó lè bá àtúkù kẹ̀sí ní lẹ́nu la ṣe fi ọwọ́ winá rẹ̀ nítorí ọ̀la la ṣe sùn ní lóore orúkọ èèyàn méjì ni ò ṣe gbàgbé láéláé orúkọ ẹni tó tú ìlú àtorúkọ ẹni tó tẹ̀lú dó orúkọ ẹni tó bàlú jẹ́ àtorúkọ èèyàn tó tún ìlú ṣe obìnrin tó bá fi Ìdòwú ṣe àkọ́bí ó di dandan kó ṣàlàyé ibi tó bí ìbejì sí ẹ jẹ́ á bi kábíyèsí léèrè torí pé àwa lè mọ̀ ìtàn dáadáa nínú àwọn baba ńlá wa tọ́sẹ̀ wálẹ̀ ta ló wé láwàní nínú wọn ọgbọ̀ọgbọ́n ẹ̀rẹ̀rọ̀ sùúrù àyínìke àyínìpadà ẹ̀bẹ̀ bálà họ̀dí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ eré ni tí yóò fi padà dòótọ́ eré ni àwàdà ni kò méjọ àlàbọ̀rùn ọ̀rọ̀ yá bá dẹ̀wò
fúlàní abágbàwó olódò ọba mẹ́wàá lọ́wọ́ ẹ bá mi bẹ ọba àkànbí pé kó tú láwà ní dànù eṣinṣin tí ọ̀gbọ́ kìlọ̀ ní bá òkú wọ sàré eṣinṣin tí ọ̀gbà kìlọ̀ ní bá ọ̀gẹ̀dẹ̀ wẹnu ọ̀bọ níjó ní ìlọba kan sí ẹnu yẹn sayàn sásọ̀ ní rìṣà tí ń pe mọ̀rẹ̀mí àjànsórò lọ́dàlẹ̀ àṣé tàdítàdí la ní kọ̀ máa jó àṣé tàdítàdí ń bọ̀ lọ́nà àṣé tójú bá farabalẹ̀ àrímú àṣé ìran òtó rẹ̀ là ń fojú wò ó bí ìran bá jùràn lọ ẹnu àṣírí dẹ́rẹ̀dẹ́rẹ́ àṣà ìrìnjìnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bójú bá dilẹ̀ èèyàn rẹ̀ jatọ́ yarọ lómi àṣà ìrìnjìnà láìrábùkẹ́ ìgbín béèyàn bá dénú ejù yóò rí ẹtutọ́ yarọ àṣé àrùn yàtọ̀ fún àrùn ìyàwó gbẹ tán òkè ilẹ̀ mọ́kọ àìtètè wọ́n èrà kíní mú kí ìrà ó sọ ní dígí àmúgan ńgbà kábíyèsí ti ń wọ súùtù tí ń dé Panama lórí àpèrè tá a wíwíwí tó ní sáfẹ́ kò ń wọn darúgbó ni kábíyèsí ti wá ń fi yẹ́rìngì sétí kò sẹ́ni tó dún pẹ́kẹ́ ọba ṣe gegele lórí gegele ọba àkànbí ṣe ń tẹ́nìkan òṣèré ilẹ̀ Yorùbá ó gbé adé sí orí olórí àtúndákẹ́ ni àwé kankan ó wá sọ ara rẹ̀ di ẹ́míà àwa kìgbé bọnu àmọ́ ṣe pọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹkún lọ́ba ikùn wà bájà ò bá rí kò ní déédéé gbó kọ́kàn jẹ́ pé bí abẹ́rẹ́ là ń ṣèkà ọjọ́ tó bá tó ọkọ tán ní tó pani ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ ní dìbò omi ìsínpẹ́ lódò adarọ̀ gidigba tabati mọ̀ràn ní dòfin òfin a sì dídà òfin sì rèé kò mójú ẹni ọpọ́n o wẹ́rẹ́wẹ́rẹ́ ni kábíyèsí ọba àkànbí bẹ̀rẹ̀ sọ́wọ́ ní síwájú ijó àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ní sanmilé fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àtògùn ní sọlé dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn àti bí ètò orí rédíò kan ni mo ti rí pé ọba Abdulrasheed kì í kó ara rẹ̀ níjànú ọ̀wọ́ mi bínú làgbà wà wọ́n béèrè pé ṣé Ifá ló yan kábíyèsí ọba àkànbí lóyè ó ní Ifá kẹ̀ gómìnà Arẹ́gbẹ́ṣọlá ló fèmí jọba kì í ṣe Ifá o ẹni géè torí pé mo mọ kéwù ni mo mọ kéwù púpọ̀ jù torí pé mo fi ara balẹ̀ kọ́ kéwú ẹni tí ọba mọ kéwú ìwọ ò lè fi jọba wọn ní kábíyèsí wọn mọ̀lẹ́ tó ń wọ súùtù dé Panama òótọ́ ni àbírọ́ oníṣẹ́ fẹ́ kí n darúgbó òjijì ni meanwhile agbádá tó jíire lọ́ba Yorùbá ń wọ̀ ẹni àyẹ́sí pàtàkì lọ́ba ilẹ̀ Yorùbá ọ̀nìrìsápọ̀ lọ́ba àrólé Odùduwà ní lóòótọ́ gbogbo àmúyẹ ọba lónìí ọba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ òsọ̀rọ̀ àlùfàǹsárí ọlọ́lá ó níyì káàkiri àgbáyé ni ṣètún wá fẹ́ ká mọ̀ búra wa pa àfọmọdé jọba ni ṣebí tí dúkù bá ti ń bẹ láàrin ẹ̀yin lọ́balọ́ba ó yẹ kẹ́ gbìyànjú parí ẹ̀ ní ìwọ wa ni tẹ́míà òjijì oyè Olúwo kìí ṣe ti mùsùlùmí o ìdí ni pé kírísítẹ̀nì ti jẹ Olúwo sẹ́yìn láàrin ọdún 1958 sí 1962 òkè ká ní kírísítẹ̀nì ló tún padà jẹ Olúwo lẹ́yìn tẹ́ ẹ bá ti lọ sí kọlọ́rì gba fìlà láti Róòmù ni kò yẹ kí ọba aládé ó gbé ẹ̀sìn kan lórí ju ọba gbogbo ayé ni kìí sọba kírísítẹ̀nì tàbí ti mùsùlùmí wíwé láwà ní Olúwo bí ìgbà téèyàn fẹ́ islamize Ìwó ni tó fẹ́ sọ Ìwó di ẹlẹ́sìn kan ó sì dájú gbangba pé kò lè ṣeé ṣe àwòkọ́ṣe rere lọ́yẹ kọ́ba àkànbí ọjẹ́ bẹ́yìn èèyàn mi ilẹ̀ Yorùbá ò bá mèmí mọ̀ pé ẹ̀mí Àfọ̀njá ló gbé ọba Abdulrasheed wọ̀ ẹ̀mí ọ̀dàlẹ̀ fífa Fúlàní mọ́ra èmi wá ní bọ́ bá wu ọba Abdulrasheed kó sọ ara rẹ̀ di ẹrú Fúlàní kò sí ní tó burú ń bẹ̀ èwo tó wá ní títa Ìwó àtìran Yorùbá fún Fúlàní ó fẹ́ dọ́gbọ́n kó Fúlàní darandaran wọlé kí wọ́n lè máa pa wá bí ẹran ni kí wọ́n tún lè gba Ìwó bí wọ́n ṣe gbà lórí Àfọ̀njá ǹjẹ́ ó rọrùn fún ọba Fúlàní kó gbé oyè ẹ́míà kalẹ̀ kó ní káràlú ọmọ pé ń lọ́ba táwọn ọ̀dọ́ Fúlàní ọba gbẹ̀mí ẹ̀ wọ́n yọ ọ́ lọ́ba lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọba Abdulrasheed Àkànbí ó ti kó gbogbo ará Ìwó nígbèkùn àtòun àtàwọn àgbà kan tí wọ́n jọ rídìí rìkísí ẹ̀ wá gbọ́n tí mo gbọ́ tó bà mí nínú jẹ́ ni tí mo fi fẹ́ kí Yorùbá ó tètè máa múra sílẹ̀ èdè ni pé késekése la sì ń rí kàsàkàsà ń bọ̀ lọ́nà ọba Abdulrasheed Àkànbí sọ fẹ́ gbé Young Yorùbá for Freedom pé ìdí tí òun fi mú oyè ẹ́míà wọ Ìwó wá ni wípé ètò ti wà nílẹ̀ ní sẹpẹ́ àwọn Fúlàní ti bá òun ṣe àdéhùn pé tí òun bá fi lè yí àpèrè Olúwo padà sí Emirate àwọn ó ṣèrànlọ́wọ́ àti àtìlẹ́yìn agbára tó fi jẹ́ wípé Ọọ̀ni Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́ ò ní lè ní agbára lórí rẹ̀ wọ́n sì ti promise ẹ̀ lépo rọ̀bì sẹ́ẹ̀rí pé Àfọ̀njá ẹlẹ́ẹ̀kejì ni ó wá pe àwọn ìjòyè Ìwó ó ṣàlàyé fún wọn ó ní epo rọ̀bì tí òun béèrè fún lọ́wọ́ àwọn Fúlàní òun fẹ́ fi develop Ìwó ni
ṣùgbọ́n lá olóyè Ògúndòkun ní láéláé kò lè rí bẹ́ẹ̀ ó ní ìran Yorùbá ò tún ní padà di ẹrú ẹnì kọ̀ọ̀kan kàkà kíkìnì ń wọ́n sakápò ẹkùn oníkálukú ọ̀yà sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni mo rò pé ẹ máa ń tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ọba Abdulrasheed Àkànbí yọ Abíọ́lá Ògúndòkun kò lóyè gẹ́gẹ́ bí ọba ńlá of Ìwó land ìlú ò ní gba ikú kó gbẹjọ bí kábíyèsí ò bá pàwà ìdọ̀tí tì àfàìmọ̀ ká má yọ kábíyèsí lóyè ọmọ pápátọ́ lọ Paríìsì yọ padà wálé wá tẹ̀pà ni adé ìṣẹ̀ǹbáyé lórí olórí chin gbogbo ìlú tí obìnrin bá ti ń kí atótó arére bí wọn ò bá ṣọ́ra igi àrèrè ọ̀padà wù ń bẹ̀ ni kábíyèsí ta ló gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ gbádé sórí olórí ta lẹ́jọ́ sọ tó sì ní kò sí ní tó burú ń bẹ̀ wípé tẹ́ ẹ bá wé láwà ní kò sí ní tó le sẹ́yìn fúnra yín ò mọ̀ pé wù ńlá ni fẹ́ni tí ń jà àlàpà lórí àlàpà ni because tí àlàpà bá bínú tán ó lè yalulẹ̀ tí àlàpà bá sì fi yalulẹ̀ ó lè fa apá alálàpà yá o kábíyèsí ẹ wo ẹ̀yìn wò kẹ́ ẹ ronú jinlẹ̀ pé ṣé kì í ṣe wípé ẹ ti fi ẹsẹ̀ sílẹ̀ tẹ́ ẹ fẹnu kọ ṣiṣẹ́ ṣe wá ń ṣẹlẹ̀ látìgbà tẹ́ ẹ ti jọba ọ̀rọ̀ tí yóò fìgbà kankan kúrò nínú ìwé ìròyìn bẹ́ẹ̀ tí ń rọ̀yàn lóyè lẹ́ ń relé ẹjọ́ bẹ́ẹ̀ tí ń wọ súùtù lórí àpèrè lẹ́ ń mú ìrùkẹ̀rẹ̀ dání pé ẹni tó bá kà lẹ́nu òrò ẹ gbọ́ ìdí tí ọba Adéwálé Àkànbí fi gbé adé ìṣẹ̀ǹbáyé sí orí olórí ni ó ní mo ti ń sọ fún yín tipẹ́ pé Ọlọ́run ló rán mi wá láti wá ṣe àtúnṣe àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ ọba jíjẹ ni àti láti jẹ́ kí gbogbo ayé ọmọ wípé àṣà Yorùbá ti dohun ìgbàgbé èmi àtìyàwó mi fẹ́ jáde lọ sí òde kan ni òde ńlá sì ni bá a sì fẹ́ máa lọ bẹ́ẹ̀ ni mo gbọ́ ohùn Olúwa létí mi wípé wo ẹ̀gbẹ́ rẹ̀ ìgbà tí n ó wo bẹ̀ arẹwà ìyàwó mi ni mo rí Ọlọ́run ọba ní kí n worí rẹ̀ ọ̀yá wá adé kan tó ọ̀bá lò mọ́ kó sì gbé e sí orí rẹ̀ bí mo ṣe fún un ládé nìyẹn o Ọlọ́run ọba mi wálé mọ́ bá mi sọ̀rọ̀ kí n ṣe orí kankan bí I just have to do it Ọlọ́run kankan ọba ò sọ̀rọ̀ kábíyèsí èyí tí ń bẹ nínú rẹ̀ tó fẹ́ ṣe ló ṣe kí ló dé tí kábíyèsí ń kira rẹ̀ mọ́ fágan ọ̀ka pa bàbá èjò lápẹ̀gbọ́n abèrù sóró lọ́rùn ìyá lọ sọ́run alákejì ọmọ tó wá ń jẹsẹ̀ ejò ṣé bọ́ ọmọ ọ̀bá tàn ṣé bọ́ yẹ kó bá àrọ́bá tí ń ṣe bàbá ìtàn ojú gbà mí tì fún ọba Àkànbí ẹni mo ti sọ̀rọ̀ jù àbí ó kì í ẹ ló só sí ni lẹ́nu àbí èmi ṣe bí téèyàn bá di ọba ìbáàjẹ́ ọmọ 20 ọdún péré ipò àgbà lọ́wà kí ló wá dé tọ́ba Olúwo ń sọ̀rọ̀ bí èwe àbí ojú ni ìkọ́rọ̀ sí èwe ikùn ní ìkọ́rọ̀ sí àgbà ojú làgbàlagbà yá àgbàlagbà kan kì í yánu ẹ̀yin náà ẹ wo didi kábíyèsí bí ti ń hó bí ọṣẹ ẹ wo didi ọba ìlú bí ti ń ru bí omi òkun ti ń bínú gidi bí omi àmàlà àgbàlagbà tó ra sòsó mọ̀ ẹ́ ló ó yẹ kó mọ̀ wípé òun ti kọ lẹ́tà pé àtìkiri ẹ̀yin àgbààgbà ìwọ ẹ̀yin afọbajẹ́ o ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ pé kábíyèsí sípàdé àpérò ẹ bí pé kí ló rí lọ́bẹ̀ tó ìwàrò ọwọ́ ṣé torí promise látòkè ọ̀yà ni pé tọ́ba lè gba ìwó fún Islam kó jẹ́ kàlífèètì yóò gba òbítíbitì owó látọwọ́ àjọ Islamic country ládùúrú èyí tó ti ní kí ni kábíyèsí tó fẹ́ fi owó ṣe wọ́n fẹ́ ta ìran Yorùbá nítorí owó àbí bẹ́ẹ̀ kúkú ti ń yọ́ sólà wá ń yọ́ gbọ́ ẹ̀yin àgbààgbà ẹ pé kábíyèsí wọlé kó tiẹ̀ kọ́kọ́ lọ rèé túláwà ní sọnù náà bí bẹ́ẹ̀ bá kọ́ àfàìmọ̀lájọ́ òfin ní jòkó adití o ajá ni yóò jòkó adití bí ńgbà tí adití dákú akólòlù wa ń pe ọ̀fọ̀ adẹ́tẹ̀ ní wá abẹ́fẹ́lẹ́ ọfẹ́ sin adití ní gbẹ́rẹ́ afọ́jú wa mú àdó kan lọ́wọ́ yọ ọ̀rọ̀ ògùn sí adití lẹ́nu bàbá àgbà káyín kan wá ń jẹ atare wọ́n ní kí ló dé yóò tú sójú adití kó lè bá àtají arọ tó jókòó kalẹ̀ ní wá ń sunkún àwọn ní bàbá àrọ kí ló ṣẹlẹ̀ fún ní kò sẹ́ni tí yóò gbẹ́lẹ̀ ni bí adití yìí bá kú yàtọ̀ sóhun arọ nìkan ṣe wá rí pé àfàìmọ̀ làjà òfin ní jòkó adití o wọ́n ní kábíyèsí lòun ò pé ara rẹ̀ ní ẹ́míà adìẹ gbéná jẹ́ ọ̀sọ́ọ̀lẹ̀ àbí ṣé wọn a tún máa fídíò ṣọ́ọ̀bù fídíò ni tá a bá wá fẹ́ ṣe dáadáa ẹni ó bá ṣe tẹ́nìkan kan ò ṣe rí ó yẹ kójú rẹ̀ ó rí tẹ́jú ẹnìkan kan ò rí rí ó yẹ ká mú ọba Àkànbí kò láàfin ká rìn ní hòhò ká fa orí ẹ̀ ká wá ní ọ̀gbọ́dọ̀ wọ ìwó mọ́ fòdìdí ọdún 7 gbáko ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ rí o àwọn ọ̀dọ́ tá a jẹ́ ọjọ́ ọ̀la ilẹ̀ yìí ọ̀rọ̀ ríṣẹ́ ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ nìyí ẹ̀yin ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀rọ̀ rí o Yorùbá Council of Elders ọ̀rọ̀ nìyí Yorùbá Youth Council ṣé ká mọ́wọ́ lẹ́rán ká máa wòran ni bàbá wa ẹbọra Òwu olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ọ̀rọ̀ rèé
aláké ilẹ̀ Ẹ̀gbá olówó ọ̀fọ̀wú ọ̀ṣìlẹ̀ òkè ọ̀nà Awùjalẹ̀ Ìjẹ̀bú akárìgbò Rẹ́mọ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ òṣèmọ̀wé Oǹdó ẹ dìde bàbá wa Ọ̀nẹ́rìṣà kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ dákun ẹ gbàwẹ́ ra ìran Yorùbá kalẹ̀. Olúwo ti ń pè fún ogun dandan o mọ̀ ń gbọ́ pé ó ń fẹ́ owó láti Saudi Arabia ni owó ìkan náà ṣá tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò n ó kìdá ọ̀rọ̀ sákọ̀nà tẹ́ ẹ bá fẹ́ fún mi lésì ẹ láìkì péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko èdè àti àṣà Yorùbá ò ní parun ájú wa ṣe o. Olúwo ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde ó ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde ọba kan bí ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ ó tẹnu mi bóde.